Adéyẹmí mi ọmọ bàbá yẹn ní màní ṣe wà ní gbọ́lọ́jọ́ sí ìwú yóò lè kúrò oyin ọmọ adúlẹ̀ tó yọ ó yá àjọgbàdùn ọ̀rárá ó wọlé wẹ́rẹ́ ṣẹ́gun náà ti dé òwe ó ti gbèsè ilé aláyọ̀ ti dé òwe ẹ̀kú ilé bàbá ṣubú ni wí ló ṣẹ́ wá akitide kí ìhó ẹ̀ máa wulẹ̀. àwọn kan ṣe ilé aláyọ̀ àwọn kan kọ ilé ìgbìmọ̀ ní. àwọn kan ṣe ilé aláyọ̀ àwọn kan kọ ilé ìgbìmọ̀ ní. àwọn kan ṣe ilé aláyọ̀ àwọn kan kọ ilé ìgbìmọ̀ ní. ẹ bá wa dòwò pọ̀ kó screen gbákun jìnkún. ẹgbẹ̀rún ahọ́n kò tó kọrin ọpẹ́ sí iyọ̀ ẹgbẹ̀fà ọdún kò tó fi ìjọyìn bàbá ẹgbẹ̀rún ahọ́n kò tó kọrin ọpẹ́ sí iyọ̀ ẹgbẹ̀fà ọdún kò tó fi ìjọyìn bàbá. bá a bá fẹ́ jẹun ó yẹ ká kọ́kọ́ ṣanwọ́ béèyàn bá sì fẹ́ dayangan sẹ́nu lásìkò tá a tiẹ̀ wáyé lásìkò àgbàdo yìí ìpàkọ́tì ẹ̀mí báyìí lonítọ̀hún gbọ́dọ̀ jù sẹ́yìn. ayé wọ́n ti ń kọrin ọpẹ́ yìí bàbá. ṣé ẹ mọ̀ pé two styles la fi ń jẹ àgbàdo eléyìí tí a máa ń fọn bíi mouth organ ìyẹn wà àmọ́dé ṣùgbọ́n bọ̀ tí àwọn kan nífẹ̀ẹ́ sí kí wọ́n re àgbàdo ṣẹmọ tí ń pè bẹ́ẹ̀ kí wọ́n re sọ́wọ́ bí wọ́n bá fẹ́ dà á sẹ́nu ìpàkọ́tì ẹ̀mí ni wọ́n kọ́kọ́ jù sẹ́yìn. ọwọ́ gẹ́gẹ́ báyìí ló máa ń ṣáájú ijó ọlọ́run ọba làkọ́kọ́ tó yẹ ká gbóṣùbà fún ẹ jẹ́ ká kí ọlọ́run ká kí ọlọ́run ọlọ́run lọ́ba bẹ́bẹ́bẹ́ tó ti ń bẹ bí abẹ́ ọ̀gbàgbà ní ńlá olókìkí ìṣẹ̀ǹbáyé ọba abánisọ̀rọ̀ mọ́tànnijẹ gẹ́gẹ́ nínú ọlá ọba tìrìkólé ọgbọ́n sọ ọba títẹ́bọ́ra àti àwa èèyàn gidi tá à ń wò lójú káyọ̀ kọ́ba lè wúlò olóòtú ọgbọ́n parí ọlá tó ní gbogbo ẹ̀ lọ́dọ̀ pàpà síbẹ̀ sí yẹ̀tì náà ara wọn tó ń rò wípé kò sọ́lọ́run tí bá yín po. ọ̀rọ̀ lágbá mi òkun gbẹ lọ àwa ọmọ Israel alámi òkun já ọmọ ogun Fáráò lágbá mi òkun gbẹ lọ. ọlọ́run wà bí orúkọ ètò wa tá à ń pè níṣẹ́ wà ní fàkì nígbà náà lọ́hùn ṣe rántí 20-something years ago ṣé ẹ wà lẹ́yìn pé táwa ń pè ní ọlọ́run wà brand new Ile Alayo lélẹ́yìí lẹ́kìtì rédíò aṣáájú gbogbo rédíò nílẹ̀ yìí ẹ̀rí máa jẹ́ mi ìṣó ẹnu mi gbà á àwòkọ́ṣe rédíò táwọn tó kù tí wọ́n ń wo àwòkọ́ṣe ẹ̀ ṣe é mọ̀ wípé iwájú báyìí lobìnrin ń bóyún. ọ̀rọ̀ rẹ̀ àti lámì òkun já nípa ọ̀rọ̀ rẹ̀. iwájú lọkọ̀ ń bá títì ètò tòní ọ̀tún yanran ni brand new labalábá wa tó lọ sóko lọ́sẹ̀ tó kọjá. àwa ọmọ Israel alámi òkun já ọmọ ogun Fáráò lágbá mi òkun gbẹ lọ. pípadà tó padà lónìí aṣọ tuntun Ankara brand new ló mú wá ètò Ile Alayo tuntun lórí rédíò Èkìtì 91.5 FM Ládó Èkìtì Ládó Ọ̀rá ọmọ amẹ́kàrà sábẹ́ òjẹ́. bàbá ọ̀run àwa ń bẹ̀ ọ́ àwọn lẹ́sẹsẹ rẹ̀ dákun jọ̀wọ́ bàbá wáyé ìgbẹ́kẹ̀lé ra wá ẹ̀dá ó wá dọ̀wọ́ rẹ̀ o ọlọ́run ọ̀run dákun má jà pòfo àwọn lẹ́síwájú rẹ̀ dákun bàbá. ìmìíràn képe rọ́nà sàn. mo ń fi àǹfààní kí gbogbo ẹ̀yin olùdarí iléeṣẹ́ pátápátá ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì gbọ́ àti ṣílẹ̀kùn àǹfààní yẹn sílẹ̀ láti polówó ọjà yín lórí ètò yìí ṣé ẹ mọ̀ wípé ọjà tá a bá kọ̀ tá a bá polówó a ò ní lu agogo sórí iléeṣẹ́ yín wípé gbàǹjo àfẹ́ta iléeṣẹ́ yìí ẹ wá polówó ọjà yín lórí ètò tẹ́ ń gbọ́ yìí Ile Alayo ẹ sì ti mọ̀ wípé anointing ta ní Ile Alayo ni wípé ká polówó ọjà kọjá ó tà ní wìtìwìtì. àwọn lẹ́sẹsẹ rẹ̀
jọ̀wọ́ bàbá wáyé. ká sọ ilé iṣẹ́ kékeré ká sọ di ńlá, ilé iṣẹ́ tó sì tóbi tó ga tẹ́lẹ̀ ká jẹ́ kó túbọ̀ tẹ̀síwájú kó kárí ayé sí. ìyẹn lànà ètì táwa ní nílé aláyọ̀ tá bá ti polówó ọjà yín dandan ní kótà ẹ máa bọ̀ tààrà ní ẹ̀ka ìpawó wọlé. ti rédíò èkìtì tó wà nílòókún ẹ sọ wípé ètò bàbá Yẹmí Ṣẹ́gun Babs ilé aláyọ̀ lẹ fẹ́ kówó lé lórí, tàbí kẹ́ ẹ pè mí tààrà sí nọ́mbà tèmi gangan 003 3560 249. ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ kọ sílẹ̀ dáadáa 003 3560 249. ẹ sì lè mẹ́sẹ̀ẹ̀jì wa ìbáàjẹ́ WhatsApp ìbáàjẹ́ SMS tàbí babayemi.shegunbabs@gmail.com. ẹ jẹ́ kájọ dúnàdúrà kájọ sọ̀rọ̀ kájọ polówó ọjà. àṣírí tọ́lọ̀ ń fà wá láti polówó ilé iṣẹ́ kó máa tẹ̀síwájú. ká fi hàn yín nílé iṣẹ́ yín kẹ́yìn náà kẹ́ darapọ̀ máwọn tó ti wà lókè. òkèláyé yín wà tẹ́ bá ti polówó ọjà ní Ilé Aláyọ̀ ètò tẹ́ ń gbọ́ yìí. à ń gbáraka sídà ètò Ilé Aláyọ̀, ìyẹn ni wípé pàpà síbẹ̀ still yet a ṣì wà lórí ètò Ilé Aláyọ̀ lẹ́kìtì rédíò. ìlera wa ẹ̀dá ló wá dọ́wọ́ rẹ̀ o. ọlọ́run ọ̀run dákun má jà kófó. àwòlẹ̀ síwájú rẹ̀ dákun bàbá. ní ọjọ́ ìṣẹ́gun kẹ́ ẹ ní ìṣẹ́gun lórí gbogbo àdáwọ́lé yín, amen. ìwé Ṣẹ́gun Babs ni ẹ jẹ́ ká kọ́kọ́ wò ká ṣe é lálàáfíbọ̀ lórí ètò Ilé Aláyọ̀. ẹ jẹ́ ká wo orí 10 ẹsẹ̀ 2 àti 3. ìwé Ṣẹ́gun Babs tó ní mínì, ó ní mínì láti inú ìwé Ṣẹ́gun Babs, kìí ṣe ní kìí ṣàná tẹ́ ẹ ti ń gbọ́. ẹ ti mọ̀ wípé kìí ṣe ìfètèlétè lásán bá ń sà. àwọn ìfètèlétè tiwa bá a bá ti fi ń lura wọn kọ́rọ̀ gidi kó jáde ńbẹ̀ ni inú ìwé Ṣẹ́gun Babs la wà. ìwé Ṣẹ́gun Babs fún tòní níbi tí a ti ṣe àkójọpọ̀ àwọn òwe bàbá Bosses 3-in-1 Délé Sand ọmọ wọn lódò ọwá ní Kwara. àṣírí kan bẹ tábí bàbá yìí láìpẹ́, ẹ jẹ́ ká gbé yẹn tì. ìyẹn kọ́ la fẹ́ sọ báyìí ní ìwé Ṣẹ́gun Babs ní káwọ̀. má jẹ́ wéré báyìí ni màkú wéré, má jẹ́ wàrà ni màkú wàràwàrà tó dífá fẹ́ṣiṣẹ́ oníjẹ kò mọ́ra. níbi tó gbé ń jojú olójú lọ́jà Èjìgbò mẹ́kùn jò ní ẹjọ́ bọ́bá jẹ́yìn lólójú ṣẹ́ẹ̀fù ojú ọ̀hún lẹ̀ fẹ́ṣiṣẹ́ oníjẹ kò mọ́ra ni. ìdí nìyẹn tó lójú yẹn lọ́jọ́ náà lọ́hùn lọ́jà Èjìgbò mẹ́kùn. ó wá mú àtẹ́lẹwọ́ ẹ̀ tí ò ní tàn jẹ, ó ra eṣinṣin yẹn ó ra ní àbàtà ó àfi tó. and that was the end of eṣinṣin oníjẹ kò mọ́ra. bẹ́ẹ̀ náà ni kórí fún gbogbo eṣinṣin oníjẹ kò mọ́ra nínú ayé tiyín náà. àtẹ́lẹ́ ìtẹ́ ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni kórí. pàpà síbẹ̀ street ẹ̀dá ń tẹ̀síwájú lórí ètò Ilé Aláyọ̀ fún tòní. àsìkò tá a wà yìí ẹ jẹ́ ká máa kíra wa akú ọ̀gẹ̀nìtì. orin yẹn wọ̀ mí lákínyẹmí ara gbé sókè. akú ọ̀rìnrìn akú òtútù àsìkò atẹ́gùn tó ń fẹ́ yìí. atẹ́gùn ọ̀hún kò ní fẹ́ bí sílẹ̀ tiwa. ńbẹ bá wò ó lásìkò yìí òbítíbitì àwọn èèyàn lọ́rẹ̀ lágbájá ń kọ́ rẹ̀ tàmẹ̀dù ń kọ́ rẹ̀. atẹ́gùn àsìkò yìí ni òun ni mo ṣe ń gbàdúrà wípé atẹ́gùn yìí kò ní fẹ́ ibi sílẹ̀ wa o. ṣé ọ̀rẹ́ Nàìjíríà gan pa? ẹ̀bẹ̀ là ń bẹ ọba aláwòrán bí ọba ṣèyówó ọba tó farati bí òkè kan rìbìtì kó dákun atẹ́gùn tó ń fẹ́ yìí àti ti kòró gan pa àti ti ordinary malaria àti tẹ̀fọ́rí kó bá wa kó gbogbo ẹ̀ kúrò ńlẹ̀. kátẹ́gùn gidi kó fẹ́ sí wa lára lẹ́kìtì, kátẹ́gùn gidi kó fẹ́ sí wa lára lórílẹ̀‐èdè Nàìjíríà. kánábì ó pàgbàdà kó mú ìgbà tó dùn padà wá bá wa. àdúrà là ń ṣe. ìgbàlà rẹ̀ máa ní mo fẹ́ òòrò níbú ọrẹ. ìgbàlà rẹ̀ máa ní mo fẹ́ o bàbá. ṣé ń gbórin ẹ̀zálè ohun tí mò ń wí nìyẹn. King Sunny Adé òun nìkan la lè bẹ̀, kò sí alágbára kankan ń bì kankan. kọ́lọ́n kó mú ìgbà yìí tó ń rí bákan yìí kó mú kúrò, kó má ìsàn kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. ire lójú wa fẹ́ máa rí lẹ́kìtì. King Sunny Adé túbọ̀ bá mi gbóhùn sókè kó tó di pé a máa wọ ṣápítà tó kàn lórí ètò Ilé Aláyọ̀ lẹ́kìtì rédíò. òbírírí ló wọ̀ òbírírí ló mú òkùnkùn ṣú láyọ̀.
sá. Èèyàn mọ̀ ń mú láyọ̀. Ogun ní wá ogun lẹ́yìn. Ogun náà tún ogun ló sì ó. Olùráyé ṣọ̀rọ̀. Olùráyé ṣọ̀rọ̀. Ìwòsàn rẹ̀ máa ní mo fẹ́ òòró ní buhari. Ìwòsàn rẹ̀ máa ní mo fẹ́ òòró bàbá. Èmi lọ sí Ilé Aláyọ̀. Dàrẹ́kítọ̀ Jálọ. Fún ìpolówó ọjà mi. Ìyálọ́jà Jálọ. Ajẹ́lẹ̀ bùbá jẹ́ kí èrè lè pọ̀. Àtàjèrè ní ètò Ilé Aláyọ̀ lálálà favour educatively evergreen àwòkọ́ṣe ètò tó ti ń gbọ́ra kàsìdá bọ̀ bẹ́ẹ̀ ló ṣe ń tẹ̀síwájú látàbọ̀gì ìgbàlálà olórin gbèròrí ìtàgé lárugẹ ọ̀pọ̀ ilé iṣẹ́ kékeré ló ti ti pàṣẹ ètò Ilé Aláyọ̀ daraba. Ilé Aláyọ̀ ó ń lọ níwájú àwọn tó kù ń fọ́lọ̀ ẹ̀. wá polówó iṣẹ́ yẹn oníwàásù gbogbo ilé ìjọsìn kó mú sí ṣàn gbogbo mákẹ́tà businessman and women àti school owner. fún ìpolówó ọjà lórí ètò ẹ pè 003-3560-249. ètò Ilé Aláyọ̀. èèyàn mi wá gbọ́ polówó nílé Aláyọ̀ kájẹ́ lè bùgbà jẹ́. bàbá Yẹmí Olúwaṣẹ́gun Ìsábà nímọ̀jẹ́ ọmọ àlùkòsùn tóńtóń ìṣẹ̀lẹ̀ tí ò common àwọn ìṣẹ̀lẹ̀ tó káàkiri àgbáyé lókù lórí ètò yìí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ kárí ayé tí kò easy láti gbàgbọ́ tí kò easy láti believe unbelievables bẹ́ẹ̀ lómi ìbá gbọ́ aníṣó lè ṣẹlẹ̀ ṣá. ẹ ti gbàgbé wípé lábẹ́ ọ̀run la wà bí àṣà ọ̀rẹ́ mi Fábùnmi Òkè Mẹ́sì kọ́lọ́n kó fọ̀run kẹ̀. àwọn ìṣẹ̀lẹ̀ tí ò common àwọn ìròyìn tó serious tó latanbọ́gé tó skin pọ̀ tó screen gbákun jìkúnjìkún ìṣẹ̀lẹ̀ láabi kò ní ṣẹlẹ̀ sẹ́mi fọmọ ẹlòmíì kọ́gbọ́n. kò tí ẹ̀ yé wa bàbá ní ká wò ó kò fẹ́ yé èèyàn. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn àfáà àwọn aláàjì reverend imam àwọn pásítọ̀ wọ̀nyí ń bá wọn ló yẹ kí a máa fi ṣàwòkọ́ṣe àwọn olúwo àwọn apènà. àwọn gan ló ń kó aráyé ṣìnà báyìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn náà la bá ń bẹ̀. àfáà tó ń ṣe ṣìnà babaláwo tó gbàyàwó pásítọ̀ ń bẹ gbọ́ lórí ètò yìí ń jẹjọ. reverend tó káyàwó oníyàwó ìyàwó ọmọ ọjọ́ tó ṣàtìláwí fún tó ṣe kinní fún. ok ẹ jẹ́ ká ṣe báyìí ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ pásítọ̀ Oyèbọ́lá tó kó bá nọ́ọ̀sì kan nídìí ìrókò ọ̀rọ̀ tá à ń wí yìí ó le gan o ìjọba tiẹ̀ ti dá sí i pásítọ̀ yìí ló mú ọmọ ẹ̀ lọ sọ́dọ̀ nọ́ọ̀sì láti ṣẹ́yún fún un tí nọ́ọ̀sì ó sì gbowó iṣẹ́ tiẹ̀ tó ṣiṣẹ́ ọ̀hún bí pásítọ̀ ṣe rán kò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú ẹ̀ nọ́ọ̀sì Mojísọ́lá ó ti wà láhàámọ́ àwọn agbófinró báyìí assistant chief matron nídìí ìrókò for that matter ó ní ṣe ni pásítọ̀ yẹn ó mú ọmọ yẹn wá as ọmọ ọ̀dọ̀ ló jẹ́ kí òun ó ṣe fún un ṣe gbọ́ rubbish Gbẹ̀ngà Adébóyè ní nonsense nígbà ayé ẹ̀ gbọ́rọ̀ nígboro ẹnu ń bọ́ bá tiẹ̀ sì jọ́mọ ọ̀dọ̀ ṣé èèyàn kọ́ ló bí ni. eléyìí tó wá burú jáì ni wípé ọmọ bíbí inú pásítọ̀ yẹn lọ́mọ yẹn bàbá yìí fún ọmọ ara ẹ̀ lóyún pásítọ̀ ṣe rí pé tí mo fi bẹ̀rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ò common lẹ́ẹ̀kan ṣe rí pé mo jánà. It was reported that the illegal affairs began after the demise of the mother in 2015. The pastor has done abortion for his daughter multiple times after impregnating her. Lẹ́yìn tó fún lóyún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ti ṣẹ́yún fọ́mọ ọ̀hún. He was also considering family planning on her until the secret spilled. Káṣírí ó tó tú. ìgbà táṣírí tú tán ni pásítọ̀ tí à ń sọ kótókótó kàntánkàntán àní tún fèdè fọ̀ lamboro ṣèkè bòǹbòrò oléṣù lọ́fà ntọ́wínú oléṣù lọ́fà pásítọ̀ já àná mọ̀. Olúwaṣẹ́gun ọmọ Babáyẹmí ọmọ sábà mọ́kùn wọn la o ìsábà lẹ́mọ̀jẹ́ alẹ́ òwúrọ̀ o ọmọ ẹlẹ́wẹ̀ òbí kọ́mọ márajún fi hàn ẹ́ àṣà kẹrẹkẹrẹ gbẹ̀jẹ́ ọmọ abòkè wẹ̀ sọ̀rọ̀ jìngbìnì bí àtẹ àkún ẹ mọ ń ṣètò ogun tọrọ sísọmọ ní o Jésù olùgbàlà nídà ọbẹ̀ ní ọmọ Ọlọ́run ọmọ lójú Olódùmarè ẹ mọ gbọ́dọ̀ fọ́ o ọmọ sábà mọ́kùn wọn la ìsábà lẹ́mọ̀jẹ́ ọmọ sábà mọ́kùn wọn la.
eléyìí tún ṣẹlẹ̀ lẹ́kìtì yìí kó tó di pé a máa sọ pòdì ní ọjọ́ mẹ́jọ lórí ètò yìí kí ọlọ́run kó máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa ní ìsínbọ̀dé lọ́nà òde táwọn ará bí tí wọ́n àtàkì sawmill lọ́sàn gangan àwọn àmọ̀tẹ́kùn dà iṣẹ́ kan yìí o wọ́n gba odidi mọ́tò tó jẹ́ ti top government official kan àtòun fúnra ẹ̀ wọ́n gbé lọ ti mọ́tò àtẹnìkan àtọ̀pọ̀lọpọ̀ àwọn tó farapa ń bẹ̀ a ò ní rírú ẹ̀ mọ́ lẹ́kìtì o ẹ̀yin ọlọ́pàá èkìtì ẹ kú iṣẹ́ o kọ́lọ́hún kó fún yín lágbára láti fojú àwọn aṣebi hàn amen. pàpà síbẹ̀ sí ẹ̀ta ṣe wà lórí ètò Ilé Aláyọ̀ lẹ́kìtì gbogbo ẹni tí ẹ ti ń láǹfààní láti gbọ́ wa látẹ̀ẹ̀kan ohunkóhun tí ẹ bá fẹ́ bi wá lórí ètò yìí ohun tí ẹ máa ṣe ni wípé kí ẹ kàn sí ẹ̀ka ìpawówọlé ti Èkìtì rédíò tó wà nílòkun tàbí kí ẹ máa pè mí tààrà sí nọ́mbà tèmi gangan 003-3560-249 003-3560-249 àmọ́dé ṣùgbọ́n bọ̀ tí ká tó lọ lórí ètò ìfún tòní ọmọ Elémùrè Ògúnyẹmí tó ń pitú tó ń pidán ó bá wa lálejò lọ́fíìsì wa ní ojúkò Ilé Aláyọ̀ ní Dome nítòsí Shoprite ní Alágbàká l'Ákúrẹ́ á fi ọ̀rọ̀ wà lẹ́nu wò ẹ jẹ́ ká dókè lọ́hùn lẹ́yìn eléyìí ká máa sọ kó di ní ọjọ́ mẹ́jọ lórí ètò yìí. erelu kan tí péré mọ́dé ò àyàmọ́gulé. ọ̀pá mo ti ṣeré mi mẹ́mẹ́ tẹ́rí ò àyàmọ́gulé. ojú mi gbùrẹ́rẹ́ òde ò àyàmọ́gulé. láìrè kége àbá mi lọ wà àyàmọ́gulé. láìrè kége àbá mi. láìrè kége mọ̀nà wa Ògúnyẹmí rèé o láìrè kége mọ̀nà wa. ojoojó láìrè kége mọ̀nà wa o. láìrè kége mọ̀nà wa Ògúnyẹmí rèé o láìrè kége. kí ni orúkọ yín. orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Ògúnyẹmí Erelu Elémùrè 1. kí ló dé lẹ fi wá yẹn sí. bàbá mi ló fún mi ní oyè yẹn mo dẹ̀ ṣì mẹ́ǹtẹ́nì so 1 yẹn náà la ṣì wà ọmọ bíbí inú Elémùrè ni èmi Erelu ni bàbá mi fi mí jẹ. Elémùrè lọ́sàjà lẹ́wà ojú mi mọ̀ rí òye. aishif ẹlẹ́jọ̀ká Elémùrè ló fi ń jẹ Erelu kan tó kó. bẹ́ẹ̀ ni ìgbà yẹn àwọn ló máa ń tó bá ti rí mi ńgbà ní àlọmọ ìyá ní á ní bí òun bá ṣe rí mi báyìí á ní owó oyè lòun máa ń rí lórí mi ó ní ìgbà yẹn dẹ̀ ní á ní kò sí nǹkan méjì tí mo fẹ́ fún ẹ ju pé kí n kàn fún ẹ lóyè Erelu ìgbà yẹn kì í wá ń pè mí lórúkọ mi mọ́ tí n bá yọ lọ́tún tí n bá yọ lọ́sì Erelu tí n bá wọ ìgbà ní ṣé kò tí ì mọ́ mi lára ni. There are a lot of things tá à ń gbọ́ káàkiri ìgboro bóyá visual ẹ fẹ́ bá jáde ni tàbí audio èwo nínú méjèèjì agbọ́ kan wípé Àjàgbó reproducing what he has done when he was alive and another one kí ni wọ́n pe kí lẹ porúkọ yẹn the second ọ̀nà ńlá èwo ní ká kọ́kọ́ máa retí èwo ló ń bọ̀ lọ́nà. Àjàgbó la máa kọ́kọ́ gbé síta fídíò ni láti jẹ́ kí àwọn ènìyàn káàkiri gbogbo àgbáláyé kan lè mọ̀ pé lóòótọ́ ọmọ Elémùrè ń kọrin kan lè rí ojú yẹn iṣẹ́ bàbá ni Àjàgbó yẹn tó bá ti gbọ́ orin yẹn rí Àjàgbó olóró ọdún mẹ́jọ bàbá ló ṣe iṣẹ́ bàbá mi ni mo wá wò pé jẹ́ kí n yà káwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ ẹ̀jẹ̀ ẹ̀ ni èmi bàbá yẹn ló bí mi èmi ni second to the last born tí Elémùrè bí. second to the last born nínú ọmọ bíi 30 tó lókàn sọ pé ọmọ Elémùrè bí ọmọ bíi 50. ọmọ bàbá pọ̀ bá a tó báwọn ènìyàn ṣe rò ṣùgbọ́n bàbá bímọ Ọlọ́run dẹ̀ fi àwọn ọmọ alálùbáríkà ó fi ta bàbá yẹn lọ́rẹ. bàbá ní lórílẹ̀‐èdè yìí ó ní nurse abroad so gbogbo wa pátápátá la yàn tá a yànjú tí bàbá dẹ̀ fi gbogbo nǹkan tó ní ayé lọ́run tó fi tọ́ wa. now kí ni second wọn yẹn. ọ̀nà là ni ọ̀nà mi là ìyẹn ni mo ṣe tí mo jókòó tí mo compose ẹ̀ fún ara mi tí àwọn tó dẹ̀ ti gbọ́ nítorí a ti post ẹ̀ káàkiri social media gbogbo wọn ti ń wò ó so àwọn yẹn gbogbo ṣe gbọ́ wọ́n fẹ́ràn ẹ̀ gan ìyẹn ni mo wò ó pé kí ni mo lè fún iṣẹ́ ìjú pé kí n sọ pé ọ̀nà mi ti là ọ̀nà gbogbo wa náà ló máa là sówó alàsọmọ alàsàlàfíà. ìgbà tẹ́ni kò tí ì jáde ǹjẹ́ lè fún aláǹfààní láti gbọ́ díẹ̀ níbẹ̀ ṣé káwọn èèyàn ó gbọ́. bẹ́ẹ̀ ni. a ò ẹlẹ́yẹ lókìkún bàbá mi ò gbẹ́rìkẹ́lì lè alẹ́ ká yíyan aṣọ ní gbẹ́rìkẹ́lì wọ alẹ́ kó mi mẹ́mí gbẹ́rìkẹ́lì wọ alẹ́ kó bíra àrùn amómi o. a ò ojúbùṣe ojúmọ̀ bùṣe wa ojúmọ̀ bùṣe mọ́lẹ̀ o. ojúbùṣe
ojú mo bù ṣe o àwọn ojú mo bù ṣe mọ́lẹ̀ o. Now ṣé ó ti ní date tí àwọn iṣẹ́ wọ̀nyí máa jáde àbí kò tí ì ní date? Ó ti ní date ìparí oṣù yìí báyìí a máa gbé àjàgbó yẹn jáde before December ọ̀nà là yẹn a máa jẹ́ kó jáde a fẹ́ kí gbogbo èèyàn kọ́kọ́ rí ojú yẹn ká tó ju ọ́díò yẹn síta. fáǹfà náà tó ń sọ pé ọmọ Elémùrè ò kọrin kò sọmọ ẹ̀ tó jọ́ ó ti gbé gbogbo talent lọ sọ́run jẹ́ a lè rí nọ́mbà yín kí wọ́n lè pè yín kí wọ́n lè bá yín sọ̀rọ̀ then bóyá ó dẹ̀ tún ní àwọn tó tún pè yín náà fún 1 or 2 things kẹ́kọ̀ọ́ ṣáà yá wa ní nọ́mbà yín briefly. nọ́mbà mi ni 080 64 40 87 58 080 64 40 87 58. orúkọ mi Facebook ni Olúwafúnmiláyọ̀ Ògúnyẹmí Erelú Elémùrè máa wá rí nísàlẹ̀ ajẹmọ́bẹ̀ ajẹmọ́. But one tí ẹ̀ ń fi sìn àwọn kan ní ẹ fi ń sọ̀kò ni ẹlẹ́ tí sọ́ngbàdà bẹ̀rẹ̀ program lẹ́ẹ̀kan wípé Ereluwa Elémùrè ló fi ń jẹ́ wọ́n lẹ́ fi ń sọ̀kò ní pé ògúnlù tó lẹ́ fi ń jù. Bàbá mi ò lè fún mi l'Ereluwa nígbà kó wáyá tó bá lọ tán kí wá lè mi Erelú tù nǹkan tí bàbá mi fún mi ni mo sì ń jẹ́ so Erelú Elémùrè wà ní. Erelú mo gbòde àmì Elémùrè mo gbòde èmi lọmọ ìkẹ́sì Erelú mo gbòde Erelú mo gbòde ọmọ afọyún ọmọ àríta ọmọ lọ́rùn lè ka mọ́mọ́ pọ́nà bàkà o Erelú mo gbòde o Erelú mo gbòde Erelú mo gbòde ọmọ. èmi lọ sí Ile Alayo. Director Jalọ. fún ìpolówó ọjà mi. Ìyálọ́jà Jalọ. ajẹ́lẹ̀ bùbá jẹ́ kí èrè lè pọ̀. àtàjèrè ní ètò Ile Alayo lálálà favour educatively evergreen àwòkọ́ṣe ètò tó ti ń gbára kàsídà bọ̀ bẹ́ẹ̀ ló ṣì ń tẹ̀síwájú látàbọ̀gì ìgbàlálà olórin gbèròrí ìtàgé lárugẹ ọ̀pọ̀ ilé-iṣẹ́ kékeré ló ti ti pàṣẹ ètò Ile Alayo daraba. Ile Alayo ó ń lọ níwájú àwọn tó kù ń fọ́lọ̀ ẹ̀. wá polówó iṣẹ́ yẹn oníwàásù gbogbo ilé ìjọsìn gómùsíṣàn gbogbo marketer businessman and women àti school owner. fún ìpolówó ọjà lórí ètò ẹ pè 003-3560-249 ètò Ile Alayo. èèyàn mi wá gbọ́ polówó nílé Alayo kájẹ́lẹ̀ bùbá jẹ́. ọmọ elédè péde ọmọ olórin kọrin mo tún ti gbàrà mìíràn ní o ẹ bá mi jòdè mọ́lá o. ọmọ elédè péde ọmọ olórin kọrin mo tún ti gbàrà mìíràn ní ẹ wá bá mi jó. ọmọ elédè ló ń péde ọmọ olórin náà ń kọrin mo tún ti gbàrà mìíràn ní o ẹ bá mi jòdè mọ́. ọmọ elédè péde ọmọ olórin kọrin mo tún ti gbàrà mìíràn ní ẹ wá bá mi jó. ǹjẹ́ wọ́n dé wọ́n gẹ́ ìpè ìpéjúbà ẹni àlàáfíà tó bá ti ń kọjá bẹ́ẹ̀. ẹ̀yin ará mi bẹ̀ mọ̀ ṣàṣẹ bẹ́ńjẹ yọ lọ́bẹ̀ o. nǹkan míì ti wọ̀ a ò ní ya wèrè. ẹ ṣáà ń gbóhùn dídùn mi o mo tún ti gbàrà mìíràn ní o ẹ bá mi dáńsí a. ọmọ elédè péde ọmọ olórin kọrin mo tún ti gbàrà mìíràn ní ẹ wá bá mi jó. ó máa ń pè mo ń bọ̀ lọ́jọ́ mẹ́jọ oṣù máa lé ẹni tó bá ní kóṣù ọmọ lé lóṣù ní lé bá ó dọjọ́ mẹ́jọ. Adéyẹmí ni ọmọ bàbá Yẹmí máa ní ṣe wà ní gbọ́lọ́jọ́ sí ìwú yóò lè kúrò oyin mọ́mọ́ àdónẹ́ tó yọ ó yá àjọgbádùn ọ̀rárá ó wọlé wẹ́rẹ́ ṣẹ́gun láti dé òwe ó ti gbéṣẹ́ Ile Alayo ti dé òwe ẹ̀kú ilé bàbá ṣùkú ni wípé ṣẹ́ wá àtúntìdé kí